níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ o. Eléyìí tí mo mú wá fún wa lónìí ó ní àgbo ẹni tí kò bá rí tọ̀tọ̀ tó ní ìsétọ̀ táwọn olóyìnbó ń pè ní prostate cancer. Ẹni tí ò rí tọ̀tọ̀ tó ń tọ̀ ṣeréṣeré bí àkèré, àgbo ẹ̀ mo mú wá fún wa lónìí o. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù, ẹ bá mi share ẹ máa tẹ like, ẹ comment nǹkan tí ò bá yé yín, ẹ láǹfààní àti béèrè lórí àwọn nǹkan tí à ń sọ yìí. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ ẹ ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ yìí ni, orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Lénìí a tún jọ gbádùn ara wa. Ẹni tó bá ní ìsétọ̀, àwa ọkùnrin tá bá ti pé bíi ọmọ 40 ọdún, yálà ní ìsétọ̀ àbá ní ìsétọ̀, ó yẹ ká máa lo àgbo, torí pé kò sígbà tí kinní ò lè wáyé nígbà tá bá ti pé bíi ọmọ 40 ọdún lọ sókè. Ó ṣeé ṣe ká ní ìsétọ̀, a wá ní àní, ó yẹ ká máa lo àgbo ìsétọ̀. Ẹni tó bá ní ìsétọ̀, kí la máa lọ wá? Ewé ìpín, ẹ̀rù alámọ̀ àti ẹnu òpìyè. Ẹ jẹ́ ká wá kó àwọn èròjà yìí sínú pot, ẹ jẹ́ ká sàn wọ́n nù, ẹ jẹ́ kí a sè é. A wá fi kan bílálà díẹ̀ sí i. Ẹni tó bá ní ìsétọ̀ ni o, kan bílálà bá mi fi sí, ẹ jẹ́ kí a sè é kó jiná. Omi ògì ó láti ṣe àgbo yìí o, ẹ má lómi lásán o. Omi ògì láti ṣe àgbo yìí. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣe àṣedànù. Bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ má wò lásán, ẹ share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ jẹ́ ká ràn wá lọ́wọ́, k'Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Tá fẹ́ náà ni pé ẹ bá mi share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Tẹ́ bá share àwọn tí nǹkan yìí ń ṣe, tán bá lò ó, wọ́n mọ̀ ṣe àdúrà fún yín. Àdúrà tán bá wá ń ṣe fún yín yẹn yóò mọ̀ kà wọ́n náà lára níbi táwa náà bá wà. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Báwo la ṣe máa lò ó? A mú ṣọ́ọ̀tì 4 ní àárọ̀, ṣọ́ọ̀tì 4 lọ́sàn-án, ṣọ́ọ̀tì 4 ní alẹ́. Bí a ṣe máa lo àgbo yìí nìyẹn. Omi ògì òun la fi ṣe é, ká máa gbé kaná, ká máa warm ẹ̀, bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo ọlọ́lọ́kan òjọ̀kan, a ní àwọn àgbo lóríṣiríṣi, a ní àgbo jẹ̀díjẹ̀dí, alẹ́, obìnrin tó bá ń wojú Ọlọ́run, obìnrin tó bá ní ẹ̀dà, a ní àwọn àgbo yìí lóríṣiríṣi. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ o. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi tí náà ní. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tẹ́ máa pè mí sí ní 08039 336675. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ká fèrè pàdé, ẹ dákun mo bẹ̀ yín, ẹ share program yìí, ẹ má wá gbàgbé láti subscribe sórí YouTube channel wa. Ó dàbọ̀.